Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2024. Àdúrà mọ́mi balógun ló kọ mi. Lẹ́yìn ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers, Fubara ṣàgbékalẹ̀ àwọn ìlànà à ń tẹ̀lé fún àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun tìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn. Lábẹ́ rẹ̀, ẹ má rí ara yín bí ọba ṣùgbọ́n ẹ ríra yín bí ọmọlẹ́yìn lásánlàsàn. Fubara ló sọ bẹ́ẹ̀. Ó ní kí wọ́n tẹ̀lé ipasẹ̀ òun. Àwọn kan ń gbìmọ̀ wàhálà lọ́la. Àwọn olùgbé ìpínlẹ̀ Rivers kò fẹ́ ìrẹ́jẹ àti ìdúnkokò mọ́ni láti ọ̀dọ̀ àwọn bàbá ìsàlẹ̀ mọ́. Àtíkù ló sọ bẹ́ẹ̀. Èyí ni bí Fubara ṣe yọwọ́ Kílàńkò Wike láwo. Àwọn tó jẹ́ olóòótọ́ sí i kan náà tún jáwé olúborí gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ láì ní ọwọ́ Wike nú rárá. Sẹ́nitọ́ Ọpẹ́yẹmí Bámidélé sọ̀rọ̀, ó ṣàlàyé bí àwọn ṣe kó sí àwọn aṣòfin àgbà yòókù nínú láti fi àbádòfin ìdàgbàsókè agbègbè gúúsù ìwọ̀ oòrùn ṣọwọ́. Lábẹ́ rẹ̀, ó ní àṣeyọrí ńlá ló jẹ́ fún àwọn aṣòfin ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti agbègbè gúúsù ìwọ̀ oòrùn. Ẹ má pín owó fún àwọn ìpínlẹ̀ tó bá kọ̀ láti ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀. Àjọ SERAP ló rọ ààrẹ Tinubu bẹ́ẹ̀. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti pọ́n ní dandan fún àwọn ilé ìfowópamọ́ láti fi ìwé àjọsọyépọ̀ FX wọn ṣọwọ́ lẹ́yẹ òsọ̀kà. Ọwọ́ àjọ NDLEA tẹ ọmọ ilẹ̀ òkèèrè kan ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó pẹ̀lú oògùn olóró Canadian Loud tí owó rẹ̀ kò dín ní bílíọ̀nù 9 náírà. Ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí o níjọba ìbílẹ̀ 30 nínú ìjọba ìbílẹ̀ 31 nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Akwa Ibom. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Nottingham Forest gbá ọ̀mì nínú ìdíje EPL tó wáyé ní Stamford Bridge lópin ọ̀sẹ̀ yìí. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́jẹ̀ láǹfààní tẹ́ bá darapọ̀. Ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi balógun ló kọ mi.